أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي كف أيديه عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن يظفركم عليهم وكان الله بما تعملون بصيرا. هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لو تعلموه أو تطيعوه فتصيبكم منهم معرة بغير علمه ليدخل الله في رحمته من يشاء. لو تزيلوا لعذبنا منهم عذابا أليما. إذ جعل الذين كفروا في قلوبهم العمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمه كلمة التقوى وكانوا أقبها وأهلها وكان الله بكل شيء عليما. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين مؤلكين رؤوسكم آمنين مؤلكين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لو تعلموه فعل من دون ذلك فتيا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا
الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الضراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم قرآننا إيماننا قرآننا ويناور طرقاتنا قرآننا نور يدير طريقنا قرآننا أديها سبيل لناصرنا على قرآننا ويناور طرقاتنا قرآننا ẹ jẹ́ á gbé Ọlọ́run tóbi pé Allahu Akbar. àwọn ìyá wa alásàlátù láti Sabilun Najat. kò yẹ kí àsàlátù àti gbígbọ́ Ọlọ́run tóbi ẹnìkan kan ojú tí ń lọ ń bí lónìí. ká ní Mọ̀lánà Sheikh Abdul Gani ti sọ ní pé ẹ má da àwọn alájà láàmú àwọn onímọ̀ àti àdúgbò kan bẹ lágége wọ́n gbọ́ Ọlọ́run tóbi ń bẹ àti wá kóró pé táì kó wọn wá. ẹgbọ́lọ̀ tóbi káyọ̀ kò tí ì tó tàwọn tí ẹgbọ́lọ̀ tóbi káyà mi ọjà lápá bí ń kọ́ ẹgbọ́lọ̀ tóbi pé Allahu Akbar. Annabi wa Muhammad annabi ni innal kuluba la yasja'un kama yasja'ul hadida. gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tá a dá la dá ọkàn mọ́ ní ọkàn mọ́ wa rust gẹ́gẹ́ bí ẹni tá a bá kó síbi kan tá a lò mọ́ bí tí ma dógún wọ́n wá béèrè lọ́wọ́ ànábì wọ́n lẹ́ni ọkàn rẹ̀ bá le kí lábàá fi fọ́ ànábì ní nǹkan méjì náà ni bàbá wa mọ̀ o ànábì ní zikirul maut ẹni ọkàn rẹ̀ bá le ẹran létí ikú èmi fẹ́ gbọ́lọ̀ ń tóbi ní ìsìn kí má ti dẹrù mí lẹ̀fẹ́ ni ẹlẹ́ni báyìí bá ń gbọ́lọ̀ ń tóbi pé Allahu Akbar. wọ́n lẹ́lẹ́kejì oògùn wo la fi fọ ẹni tọ́kàn rẹ̀ bá le ànábì ní lẹ́yìn tẹ́ bá rán létí ikú tán ẹ ké kùránì fún kùránì ni wọ́n ti wá ké yìí gbogbo ohun tó le nínú ìgbésí ayé mi pẹ̀lú rẹ̀ Olúwa kó wọlé kùránì mọ́sá ìbá wa sọ́ di ẹ̀rọ báyìí bá tún gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar kabira ń pè wọlá kùránì bá mi fagilé. wala Qur'ani bá mi fagi.
kòtòkòtò ayé mi. tábà wà ní òde tó bá jọ̀dẹ̀ onílé kéwú báyìí tẹ́yìn bá ké Kùránì tán á máa béèrè àwọn òbí rẹ̀ ni. wàlá Kùránì bá mi fagilé. mọ́mí yín dà. mọ́mí yín dà. ọwọ́ ń bí. kọ́mọ̀ bọ̀. fagilé. kọ́mọ̀ bọ̀. Olúwa gbogbo kòtòkòtò ayé mi wàlá Kùránì wá. Kòtòkòtò ayé mi wàlá Kùránì. Mami àfáàdà àfáà tó ké Kùránì mami wọn dà. Gbogbo kòtòkòtò ayé mi